A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Wassalatu wassalamu wal aqibatu lil muttaqin. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó lọ bá bàbá Sheikh Adam. Bàbá àgbà onílé márùn-ún. Ọlọ́run máa jẹ́ kí a rí yín pẹ́. Ní tí ò ní jẹ́ kí agbájá ti wá pọ̀ àti káwọn ìròyìn Sheikh Adam kó pọ̀. Torí ẹ̀yin ka tírà, ẹ sì mọ tírà. Ẹ tún wá bá bàbá Sheikh Adam gẹ́gẹ́ gbà. Ẹ̀yin gẹ́gẹ́ tá a bá ń ka yín Sheikh Adam là ń kà. Ìyóò náà ti tó bá wa. Ẹ já máa ka ẹ̀yin gẹ́gẹ́ tó fún wa ní Sheikh Adam tó tàbá ti ń ka ẹ̀yin gẹ́gẹ́ tó bí ó ṣe ń wẹnu yín kò sí kankan tí mò ń wò ń bẹ̀ ní pé tó bá jẹ́ pé lú mi lọ́lọ́run bá da yín sí àmọ́ ànàgà wo bẹ̀yìn ní mọ rírì rẹ̀ torí ìtọ́lọ́run ṣe fún yìí ọ̀pọ̀ ọ̀tayọ̀ tìlú mi ọ̀tayọ̀ tinú ilé mi nílọrin náà ó tó wá pọ̀ ọ̀tayọ̀ tàdúgbò mi nílọrin gbogbo èyí tẹ̀yìn kó kalẹ̀ lódidi láwọn tíra Sheikh Adam yìí ọ̀fọ̀ níbẹ̀ lórí àfa mi ọ̀fọ̀ ni ó lè ka ọ̀fọ̀ péjì 10 wàláì tí ó sì níbi kan pé kan ẹ̀yin wá ń ka tíra Sheikh Adam tí túmọ̀ sí wípé ẹ ti jìdùn Sheikh Adam gẹ́gẹ́ lẹ́yìn náà kò wá sí nǹkan kan táwọn ọmọ wa ká ní kọ̀rọ̀ Sheikh Adam torí ẹ̀yin ni Sheikh Adam kọ́lá ní kàrọ̀ mùdírù bàbá tí wọ́n ń kọ̀rọ̀ ẹ̀yin gẹ́gẹ́ ní Sheikh Adam torí pé kí ni gbogbo ń tẹ́ ṣe bí Sheikh Adam ti ṣe náà nù ìwà Sheikh Adam ara ẹ̀yin táwọn kan náà nù táwọn tó máa sọ̀rọ̀ Sheikh Adam a lè sọ tó bá tẹ̀ ẹsẹ̀ ẹ̀yin tí wọ́n sọ náà nìkan ọlọ́mọsá àjárí yín pẹ́ o ọlọ́mọsá àjárí yín pẹ́ o mọ́ wàá dà lákàyè yín jẹ́ lákàyè ọ́ dàrú o torí ẹ mọ́jà tara wa o bọ́mọ lárúbáwá gan bá pàdé yín yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o bí Sheikh Adam náà sọ pé bọ́mọ lárúbáwá bá pàdé mi yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà ìfẹ́ tí gbogbo wa yìí náà wá fi di ẹrú fún yín wọ́n lẹ́yìn kó bàtà mùdírù àwa gan kó bàtà yín káwa náà kó bàtà yóò pẹ́ àwa náà bí ká kó bàtà ẹlòmíì lọ àbí kò yí wáyé nìsín torí pé kí ni oríire tẹ́ kó ràn wá pọ̀ nínú ayé wa níta máa fi tọrọ pé ọlọ́mọ jẹ kórìí wọn dàrú wọn dà lórí wò wọn jẹ kéré ọ̀tọ̀ ṣẹ lórí èyí táwọn sọnù tèmi lágbára torí mi ò lọ́rọ̀ Sheikh Adam tí mo lè fẹ́ sọ ṣe kan níbí àrífín ni àtàrí mọ́ wára. ọlọ́run ti àrí àfọwọ́ mọ́kàn tó fẹ́ ìláhì látò áfíríkù nípa ẹni mùkírù bìlẹ́ẹ̀lì kọ̀díkánà mínì wọ́n máa ní hílàtò ilẹ̀ àrọ̀jáì lè àfùwíkà ẹni àfọwọ́tà àwọn húsùn sọ́ọ̀nì yẹ̀sùn náà sùn bí khairan fa ẹni ìlẹ̀ṣàrò dà ámìkì ọlọ́run báwọn ẹni àpọ́nlé tẹ́ bá ti pàdé ẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ máa gbọ́ lẹ́nu ọ̀rọ̀ àpọ́nlé ni ìjẹ́ ni àpọ́nlé tẹ́ jẹ́ náà lẹ́fín wíbẹ̀ ẹnì kéye sì rí ẹ̀yìn ara rẹ̀ àwọn èèyàn ní rí ẹ̀yìn yàn èyí tẹ́yìn rí táwọn àríyìn náà ó bù háyà tàbí èyí tẹ́ ń sọ bù háyà àmọ́ àpẹẹrẹ ni gbogbo èyí tẹ́ fún amúṣe káàkún àìtìbárù máa yẹ kún ibi tẹ́ ń fẹ́ kádé kọ́lọ́mù sì jẹ́ kádé bẹ́ẹ̀ ẹni kẹ́mọ̀ kàwọn kan náà máa kí n sẹ́dá ń pè tá ń tó wọn èmi yóò tó bá tẹ̀sẹ̀ wọn. nígbà tí mùdírù kàǹkà títí èmi mọ̀ kọ́ mùdírù fún mi lóye ìní sọ òye náà hamilu dáwà kan náà ni máa jẹ́ mo ní ìní jóye kankan wájú yín nítorí wù mí ní hamilu náà lé abẹ́bẹ́ mi ní kó bàtà yín èmi tí mo sọ fún àmì ni wọ́n pè mí ọ̀rọ̀ yìí sòsò fara àmì mùdírù mo ní ètò ọkọ̀ òun jẹ́ àwọn kan ní wọ́n jẹ́ àwọn kan mọ̀ fẹ́ kọ́ máa jẹ́ ẹ sáfẹ́ mi lẹ́dí máa kó bàtà yìí inú mi sì ń dùn sí mò ń kọ́lẹ̀ lọ́fíṣálẹ̀ ilé ìbá tó wá kọ́ tó wá sàgbà fún tọ̀ pé ṣe ń tó dùn mí nǹkan tó sì wù mí ni nítorí bá wù wọ́n máa wí wọ́n máa da bàtà fáà rẹ̀ nù ọjà rọ mi náà lè sásù rẹ̀ àbí kò sì jẹ́ bá rí kù pé mi ò ní kó èmi lẹ́ni ó kó tà fáà mi torí mò ń sọ fún àwọn tí kò yá àwọn èèyàn mùdírù ẹsẹ̀ gbẹ̀mí lọ́dún eré àbúrò tí kìí sàbúrò tọ́tẹ̀ ní mùdírù tààrà àbúrò kan tó tún wà èmi jẹ́ àbúrò kẹta sí wọn lọ́dún eré lẹ́yìn náà wá kọ́ mi láti 1978 ni mùdírù ti bẹ̀rẹ̀ sí kọ́ wa nínú buhaki ẹni tó kọ́ mi kí ó láti 1978 títí tá a fi parí mọ́ríkàsì kí láwọn á pè ó tún wá jẹ mùdírù sáyé ẹ̀ Sheikh Adam tún wá sọ ipẹ́ àbíkú mo jẹ́rìí ẹ̀ Sheikh Adam sọ lójú gbogbo yẹn ní bàbá rí mùdírù tí máa ń ṣe báyìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́run kò sì sọ mọ́ríkàsì náà àwọn abíjan kàtà àjọ wọn jò ní wọ́n wà ní ọkọ̀ wọn ọlọ́run fẹ́ràn yín màmá yìí sì máa ń sọ gbogbo wa kó ti sọ mọ́ríkàsì di sara'an sọ́ọ̀dẹ̀kọ̀ wà áridọ̀n kìsìbà fanama wà áfùmàrà wà áyìnà wà áta akílà òkúlà ayé mọ̀ tẹ́tí sọ bísí àtàrí ẹ̀ mùdírù tó ń sọ ọkọ̀ mọ́ríkàsì kọ̀ bàgẹ́ gbogbo ẹ̀tọ́ wa náwó rárẹ̀ gbogbo ẹ̀tọ́ wa náwó rárẹ̀ mọ́ríkàsì náwó rárẹ̀ sí gbogbo ẹ̀tọ́ wa mọ́ríkàsì ọba jẹ ilé rẹ̀ àtọ̀ náà rẹ̀ kò ní sẹ́kù ọmọ rẹ̀ ọkẹ́ máa ṣe fọ́lọ́fọ́lọ́ ni ẹnu rẹ̀ ní tó ọ̀rọ̀ ọ̀rọ̀ àgbẹ̀ ẹ̀jẹ̀ bí ọ̀tọ́ bá ara kan kí bẹ̀rẹ̀ ọba jẹ àwọn tó bá ara kan kí ní ń gùn ọ sí tọ́ àní fọ̀rọ̀ mu aláàfẹ́ kíjọ kó yọ pé ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ afọ àwa aládìẹ a lọ sí ọ̀dọ̀ yín pé ọ̀dọ̀ bàbá bí kan ní wọ́n ti ṣe mo rí pé bàbá bí kan wọ́n sáà ní tẹ́kẹ̀ bí irú nínú ọgbà amẹ́ríkàsì èmi mà yín báwa náà bá wa rí ẹni tí àwọn bàbá fẹ́ jọ́ mọ́ àlè ibi táwọn afáàrẹ̀ ń pọ́n lé lọ́mọ́ pàbẹ́ rẹ̀ àti bẹ́ẹ̀ náà wà ní tẹ̀lé ẹ sì dúró ti lè Sheikh Adam pé kò ní bàjẹ́ kò ní bàjẹ́ gbogbo ẹni tó bá dúró ti ẹnìkan pé tiẹ̀ ò ní bàjẹ́ tí ó ń tọ̀ ọ́ ní bàjẹ́ ẹ máa wọ́n tó dúró pé yọ́ sábà tẹ́ni èyí sábà rú mi ọ̀rọ̀ rí olè tó tó bá tó kò ní pẹ́ tó bá pẹ́ kò ní lálùbáríkà ó kí í kó rírẹ o ẹ̀sìn jókòó
àbá àwọn mọ́mọ́ lójú ti ṣe rìsáàdù mi àìsí ìjókòó láì máa dá sí ẹ ọlọ́run náà sọ kankan bá ń ṣàdúrà náà wọ́n dá sí náà gbogbo oúnjẹ bá sọ ọlọ́run kò fi bára kà sí ẹ̀ tún sọ ìjókòó bẹ́ẹ̀ lọ lórí lórí. nánú bí láàyè ìṣúná láàbí máa lè wà máa sí bí kúrò wàrà màsùlánà àsìkòlá wọ́ọ̀wù wà nàbí. àfẹ́yí o kí Mọ̀lánà Sheikh Adam. ẹni wà nílá rẹ. bí èèyàn bá jẹ́ nìkan tí ọlọ́run gbé ara rẹ̀ tó sì mọ ọlọ́run dáadáa bó bá jòkó tí ń ronú gbogbo gbà kò lè máa kí ká Sheikh Adam yọ kà máa wá nítorí máa lọ ni ọ̀tọ̀ ni wọlé ọ̀rọ̀ ń jọ mi ọ̀tọ̀ ni jáde ń jọ mi nígbà táwa lé kéwú tí kéwú yé mi tá a sì wà lọ́dọ̀ bàbá lábíkà bàbá tó wá bí mi lọ́mọ wọn ò ní wà sí ẹlòmíì wọn ò gbà fún àfáà mi tọ́tayọ Mọ̀lánà Sheikh Adam nígbà wọn ó gbé rédíò jáde síta báyìí látòjú nídò báyìí wọn wà láwùjọ rédíò wọn gbogbo àdúgbò ọmọ wa gbọ́ wọn ò gbé wà sí ẹlòmíì tọ́tayọ Sheikh Adam mo bá wá dọ̀dọ̀ wọn pé mo mọ̀ lọ́dún pé wọ́n kọ́ mi tó kò yé mi bàbá mi sọ pé ọlọ́run wọlé Sheikh Adam ọlọ́run fi kéwì bẹ̀jì nígbà náà lọ́hùn mo ti jáde kó lọ́dọ̀ bàbá bí kaba ẹni sìn báyọ̀ ọdún nílò pé 25 years Sheikh Adam wa tóbi débi pé wallahi wal Qur'anul azim la'natullahi ala al-kazibi ni wọn mọra tí jáde ni mo wá rí Mọ̀lánà Sheikh Adam àti bàbá bí kan tá bàbá Mọ̀lánà Sheikh Adam fà mí lọ báyìí Sheikh Adam fà mí bàbá bí kan náà fà mí báyìí àti jọ́hun tí mo jí báyìí tọ́jú àmì wọn ò wí kankan o wọn kàn fà mí lọ́wọ́ báyìí wọn wá ń fà mí lọ mo yájú wallahi gbogbo tí wọ́n kọ́ mi tí ò yé mi sí bẹ̀rẹ̀ sí yé mi jọ́nà nínú tí mo mọ̀ nípa Mọ̀lánà Sheikh Adam wá pọ̀ tọ́já sí kébé yẹn bá wú ẹlòmíì àwọn tí nìfàkù ń bẹ lẹ́mi wọn máa sọ yìí pé ẹ̀yin ọmọ mọ́ríkàsì ẹ̀ tún dé àtijọ́ tí mo ti wá máa fáwọn àgbà bàbá wa gbọ́ nílẹ̀ máa ní tí ń jẹ́ ẹ̀ràn pé mo fẹ́ dọ́dọ̀ yín ọ̀dọ̀ àwọn tí ń sọ yẹ bí afá jákèmọ̀ lérè wọ́n ti sọ pé àwọn làwọn líìdì mi wáyà tọ́ wọ́n wá di níjẹta ni mo pe afá mọ́fà mi ti pé sọ ọ̀rọ̀ afá jákèmọ̀ lò ní yá ni o kí n tó padà sí Port Harcourt mo gbọ́dọ̀ di àlùbáríkà yín wọ́n wá rí tí pọ̀ wọ́n jẹta kò dé àná wọ́n wá pè mí pé ní ká wá lẹ́yìn jimá inú mi wá dùn kódà bàbá ṣe pè mí wà láì mọ́ pátá ṣe tì mí pé ní ń lọ ọdún olóyè tó gbé wáyé sáà sàárà lè dáwó. gẹ́gẹ́ bí àbá àmọ́ bàlú ti ṣe tọ́ wàláhì ẹ̀yin làwọn mọ̀ká wàláhì wal Qur'anul azim ní tí ó sì já kà yín pọ̀ torí pé àmọ́ báwọn tí wọ́n kéwú níwájú Sheikh Adam pọ̀ àmọ́ lóòótọ́ sọ̀rọ̀ nu wọn ojú pọ̀ nu wọn àmẹ́yìn wá fàyè yín lẹ̀ wípé ní tí ó bá ṣe Sheikh Adam ní tí ó bá ṣe bàbá Mudirul Markaz tó ní ọ̀sẹ̀ mi ìjó tẹ gbónú ọ̀dà wa yìí náà tún wá ń tẹ̀lé yín àwọn kó bàtà yín bẹ́ẹ̀ débi kí n ṣe pé màá ṣe fúngàmù lọ́wọ́ àwọn mi ò sì máa sẹ́ni lọ́sí pé àwọn fẹ́ bẹ̀ mí wà sí lágbo kan mo ní ẹ fẹ́ jí mi gbé nù wọ́n fẹ́ jí mi gbé nù ṣe kan rí lọ mo wá ṣe wọ́n sì ṣe àwọn láyé àwọn fẹ́ bẹ̀ yín sẹ́ni àwọn fẹ́ ṣe kíní kan ní àwọn gbádùn yín púpọ̀ ilẹ̀ látòlù kọ́dìrì mo sì ní aago kan àwọn bẹ́ẹ̀ aago méjìlá ni ẹ kún lé mo ní kí n kún lé aago méjìlá lásìkò bandits so gbogbo àwọn bẹ́ẹ̀ ọ̀sìn tá a sì gbẹ́sẹ̀ létí òjá burú ṣe wá lọ́ta yọ yín wọ́n sọ ọ̀rọ̀ kan fún àfáà Jákàmálì kí n tó wálé tíwáàmù tí mo wáyìí wallahi summa billahi nígbà tí bàbá Mudiru ń bẹ lérí ààrẹ mo wá sọ èmi àtàwọn afá kan pé ọlọ́run àláfíà ti wà yóò wúlò ọlọ́run gba ti wá fún bàbá Mudiru wallahi summa billahi ẹni òun tó ń rẹ́ mi létí padà ń jò ní pé àwọn gbàgbé àdúrà tó ṣe ni mo ní ìgbàgbé ọ̀wá pẹ́ sígbà náà mo wá lára bàbá Mudiru náà sí kí èmi wọn rí lójú o àmọ́ mo wá bá wọn pàdé níjọ́ náà ní tí wọ́n fi ṣe àdúrà fún mi ojú jẹ́ kẹta lọ ni mo rí lẹ́tà wọn ètò ìsọ̀rí nẹ́ẹ̀tì ni àwọn tó sì fún mi lẹ́tà náà bẹ̀ ojú jẹ́ kẹta lọ ọ̀dà ìjọ tó ń tọ̀ ń fún mi lẹ́tà báyìí ní ń jó nínú lébìgbà fi mo gba mílíọ̀nù tó pé bí ọlọ́run bá sí ìyàn lójú inú tẹ̀yàn bàbá Mudiru yóò mọ̀ báwọn kọ́ ní sọ̀rọ̀ Sheikh Adam bá wá gbé òótọ́ lọ́wọ́ irú ẹ̀ lẹ́yìn náà bẹ́ẹ̀ sí lẹ́yìn jẹ́ ámìlú wọn ni tẹ́ńkó bá ta wọn hàn àwa náà ń kó ti kọ́dà àwọn tó máa fọ sọ yín àfi tẹ́ ẹ̀ bá kó kalẹ̀ káfọ́ lóko tó pé a mọ̀ pé hàn ẹ̀yin gẹ́gẹ́ àlùbáríkà òdìdí ni òdìdí ẹni tẹ́yẹ̀ rí fi tọrọ táyé rí ó ní ìtumọ̀ níyìn ọlọ́mọṣà wọlé Mọ̀lánà Sheikh Adam ọlọ́mọṣà Mọ̀lánà Sheikh Adam láàrin ìṣẹ́jú kan sí kan ọlọ́mọ fi yín lẹ̀ fọ́tà wọ́n yín yóò rí idú ayé àdàhùkà fáyín ní hasbaka Allah wà lẹ́dí ayé sírí wa bil mu'minin ọlọ́mọṣà Mọ̀lánà Sheikh Adam kò sí tó torí tẹ́ torí ẹ̀ sí torí ẹ̀yìn náà ni bàbá ẹ̀yìn yóò ní burú ọlọ́mọṣà akọ́lọ́mọ ọ̀dẹ́ ẹ̀yìn Mọ̀lánà bí kan bá tóbi nǹkan máa ń fi o bí a ṣe nìkan jó ní tó nígbà náà pé iléeṣẹ́ Adam kẹ́nẹ́kà mọ́ nígbà tẹ́yìn bàbá yín ò tóbi ìwé táwọn bàbá yín jà fún náà ní káàdì sìn ibi tá bá ti jà fún mímọ̀ dandan ní kó fi kí gbogbo wọn sì jẹ́ onímọ̀ bẹ́ẹ̀ yóò fi kí ló níwèé fẹ́ sọ ọlọ́wà gbóní lè máa wẹ̀ ẹ bá ní bí ọ̀rọ̀ sí ń bẹ́nu mi kiri sọ ń sọ̀dálẹ́ ọlọ́run pa ọlá nẹ́bí wájú ọlọ́ àárín pẹ̀lú ọlọ́run ní dàrú àárín pẹ̀lú babalágége òní dàrú àárín pẹ̀lú ọlọ́run ní dàrú àárín pẹ̀lú babalágége òní dàrú alùbáríkọ́lá séjìdì rẹ̀ ojú rí mọ́ àtìwọ̀tán yóò wà dá àtìwọ̀tán yóò dá ẹ̀mí yóò gùn pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìdùnnú àárín pẹ̀lú ìdùnnú báyìí bàbá ń wò yín
bí kí n gbé yín mì ní kí ẹ máa wá dúnnà mí ní ìsinmi wàláhì wal Qur'an. àwọn àjàmá tó kù ní faramọ́. wàláhì èèyàn ní dàkálẹ̀ báyìí ibẹ̀ lọ́mọ kan tí ò ní làákàyè tó fi sọ pé kó wà tí kájáde mo ní kó lẹ́nu lọ wọ́n wá fún ní fídíò mẹ́ta tẹ́mínà fi challenge ẹ̀ bẹ́ẹ̀ ibi tó mẹ́nu lọ yìí lágbá púpọ̀ àmọ́ ní kọ́dà àwọn tó kọ́ yín ibi tó lọ ni tó bí púpọ̀ ọ̀sẹ̀ dákọ̀ wíwá yìí táwọn bàbá àti dára ti kọ́ yín dára o tọ́pọ̀ láti yanjú ẹ̀ àwọn ọmọ mẹ́nu bá ókè. wọ́n kọ ọ̀fíìsà bíi mẹ́wàá fún wa ní lágbára kálọ̀ mọ́lẹ̀ ká. اللهم صل صلاة تنجينا بها من الآفات وتقضي بها جميع الحاجات وتبلغنا بها من جميع الشجاعات وترفعنا بها عندك أعلى درجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الموت مولانا شيخ آدم بسم الله قل هو الله tọ́ agbọ́pọ̀ fún apá wa aládìẹ nígbà àmọ́ náà kan náà ní àkọ́kọ́ nínú adìẹ gbogbo ẹ̀ tọ́ adìẹ sì ní àwọn alábáwá fẹ́ràn náà ń jíjẹ púpọ̀ bẹ́ẹ̀ dẹ́bi èkó ẹgbẹ́ tó kó ṣẹlẹ̀ níbi adìẹ chicken dé adìẹ sí adìẹ dá púpọ̀ ó sì ní àǹfààní púpọ̀ láwa ọlọ́run jẹ́ kí àríyìn pẹ́ ẹkú kalẹ̀ ẹ má wò pé àrí kankan fi ṣe yín lálejò èmi náà sọ̀rọ̀ tí Sheikh Adamu sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n ṣe náà ṣe àríwá wọ́n ní má bínú pé bí mo fi kùnà rẹ̀ yìí kéré má wo bí nǹkan yìí ṣe kéré wo bí wọ́n ṣe tó tún pọ̀ kí n pàdé rẹ̀ pẹ̀lú nǹkan ńlá ẹ̀dá tó fẹ́ máa bínú sí wa àrípéńtà tún lè fi ṣe làwọn alálejò náà tún ní eléyìí pétọ̀ ọmọ àlẹ́ àlórí náà ni wa àkọ ewu lérí àlẹ́ àlórí ojú òtì wa láti sọ torí bẹ́ẹ̀ náà láti gbogbo ń dárí olùwàkàmù sábà kẹ́ Sheikh Adamu alibarika wọn wọn náà bá tó kọ́ ọlọ́run fún alábàárikà àwọn abíkà àṣẹbọ̀ ọlọ́run fún alábàárikà àwọn afáàgbàjì àṣẹbọ̀ a ní ọlọ́run wà lùbáríkà rẹ̀ tó fi sára àwọn náà láwí kí á dọ́lọ́ owó ebi kúndìrà rẹ̀ náà ni ní àbákà sádà ọlọ́run kọ́ bá kẹ́ Sheikh Adamu àdúrà mi ní parí ọlọ́mọ jẹ káyà kúyà kí n tẹ̀ tó ṣàdúrà wọn ọmọ rẹ gbogbo bí táfà rẹ bá lọ náà lòun náà máa lọ lónìí nìsín gbogbo lọrin lákìrá kú eríire náà mú ta yẹn ó sì kútúbà lónìí ó sì fi kútúbà sí ó sọ̀kalẹ̀ dáadáa ó kírun dáadáa ọlọ́run jẹ́ kí wọ́n kí pẹ́ 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 ó sì wọ́n lárúgbó imam ìdáyà ọlọ́run ìmọ̀nà ọlọ́run kó sàdékún ẹ̀ kó sàdékún rẹ̀ fún wọn kó tó máa sàdékún ẹ̀ bìtọ́ náà ta sọ àlàhà tí ó máa ràn wọ́n lọ́wọ́ alladhi tu'inuhu ala al-haqq ọlọ́run kó jogún ẹ̀ fún wọn ọ̀la ilé ẹ̀jẹ̀ bí ọ̀rọ̀ kó jẹ́ kẹ́mi ọdún máa bá wa àlífà wa ní markaz máa àlífà bí kan àwọn òlàfà òlàgbàjì àwọn òlàfà ìrọ̀dún kálukú náà èyí láà fi kan fún wa. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tí àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.